bá ń tún lọ a máa wà ń bí ká bá máa fò a máa bọ́ sí mi. Ó lọ wọnú mọ́tò náà. Báwo ni ọ̀bọ̀ ìṣe ìṣe?
Èwo ni ṣé kí ni ti wà ènìyàn tó ti ṣiṣẹ́ ni? Tètè ọjẹ́ ìwòkùn ẹ̀kí àmì ní à. Alhamdulillahi Rabbil Alamin. Ala lisani al-khalifati. Lórí àwọn bàbá wa, Khalifa àgbà níkàlẹ̀. Barakallahu fikum jami'an. Àwọn bàbá Khalifa lọ́wọ́ fún gbogbo ìyá lọ́jà. Ẹnu àgbà ni òbí tí ń gbó. O lè máa rí wípé níjọ́ tẹ́ tí ń ka Kùránì èmi sọ barakallahu fikum àmìnàlásáhùn àwọn àlífà ni wọ́n tó wí bẹ́ẹ̀
òun ló fà á ló fi jẹ́ pé wíwí bẹ̀ tí ìwí bẹ̀ lónìí mo ní ala lisani al-khalifati lórí àwọn bàbá àyíká àtàlẹ́kẹ́lẹ̀. Akí ọlọ́run ayin ọlọ́run a fi ọlọ́run ọba sí ààyè rẹ̀. A ní jẹ́ kí mùkọ́dímọ̀ ó pọ̀ ní òní kálébà tètè ráyè wọ inú Kùránì. Akí annabi, akí gbogbo àwọn ará ilé annabi, akí gbogbo àwọn ẹni ọlọ́run, ayin iṣẹ́ gbogbo àwọn ẹni ọlọ́run ládáyanrí fọ́dí láti Sheikh Muhammad Robiu adamallahu dawlatahu. Akí gbogbo usratu Robi'iyya, àwa kí gbogbo jàmáà tí ń bẹ ní ìkàlẹ̀, akí àlífà ní àdáyanrí, bẹ́ẹ̀ ni akí khalifa Sheikh Ahmad Tijani náà ní àdáyanrí, akí gbogbo alhadirina wal hadirat pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. A bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run níbi tí a ti kóra dúró ní àná. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Dájúdájú Ọlọ́run ọba tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun ni Ọlọ́run ọba tó ṣe wípé Ọlọ́run ọba tí ń fúnni ní jíjẹ mímu, Ọlọ́run ọba tí ń fúnni ní jíjẹ tí jíjẹ ò tọ́ sí òun fún rárá rẹ̀, Ọlọ́run ọba tí ń fúnni ní mímu tí mímu ò tọ́ sí Ọlọ́run ọba yìí. Òun ni Ọlọ́run ọba tó dá sánmọ̀ àti gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ó dá ilẹ̀ẹ́lẹ̀ pẹ̀lú gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ó wá ṣe gbogbo eléyìí pátá lódindi ọjọ́ 6. Ta sọ̀rọ̀ lórí rẹ̀ wípé kìí ṣe pé bóyá ó gba Ọlọ́run ọba lásìkò, àbó ni Ọlọ́run ọba lára láti dá gbogbo ohun tó fẹ́ dá láàrin ìṣẹ́jú kan péré, tó túmọ̀ sí pé kí ẹ̀dá ló máa ìgbésẹ̀ ayé rẹ̀ ní kọ̀ọ̀kan ní lẹ́yìn tọ́lọ́run ọba wá ṣe gbogbo ẹ̀ istawa. Láàrin àwọn ọjọ́ 6 yìí a ṣàlàyé bí ọjọ́ 2 nínú rẹ̀ tí Ọlọ́run ọba dá nábì Ádámù abá ti wíyí ohun. Ọjọ́ tí bàbá ńlá wa nábì Ádámù fẹ́ ìyá ńlá wa Àwáwù ìjọ Jímọ̀, àbí ó dá ipá ti wí. Ìjọ Tuesday wọ́n a máa pè ní Yawmu Dammi, ìjọ ẹ̀jẹ̀. Ìjọ Tuesday wọ́n a máa pè ní ìjọ ẹ̀jẹ̀. Kí ló fà tí wọ́n fi ń pè ní ọjọ́ ẹ̀jẹ̀ tá wí yìí? Òun ní pé ìyá ńlá wa Àwáwù ọjọ́ tó kọ́kọ́ ṣe nǹkan oṣù ni. Ipe obìnrin ó ṣe nǹkan oṣù láyé, kóbìnrin ó ṣe nǹkan oṣù rẹ̀ kó rí ẹ̀jẹ̀, ìjọ Tuesday ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìjọ Tuesday yìí òun náà sì ni Kọ́bílà ló pa Ábílà tí ó jẹ́ ọmọ ìyá rẹ̀ pẹ̀lú àwọn ìdí tó pọ̀ tó torí rẹ̀ pa. Annabi Zakariya àti Annabi Yahya ọmọ rẹ̀, ìjọ Tuesday náà ni ọjọ́ tí wọ́n pa wọ́n. Òun ló fà tí wọ́n fi ń pè Tuesday ní Yawmu Dammi.
ọjọ́ Wednesday قال يوم الدعاء wọ́n ní gbogbo àjọ méje ni àjọ ìjọ mọ́kànlá ni tán bá fún ni wọ́n níjọ́ Wednesday ló dáa jù ká mọ́ bẹ̀rẹ̀ kí wá kí ń ṣàdúrà nìkan béèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì àbí ó sì gba ṣọ́ọ̀bù ó fẹ́ ṣàdúrà sí ṣọ́ọ̀bù àbó fẹ́ kó sílé tuntun wọ́n níjọ́ Wednesday ló dáa kéèyàn ó mọ̀ fi sí gbogbo nǹkan tí ẹ̀dá bá fẹ́ ṣe tó bá fẹ́ jẹ́ kó yọrí sí rere òwò tí ẹ̀dá fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ̀dá ò fẹ́ kó parun tí ò fẹ́ kó wọn olùkúdétì ọníjọ́ Wednesday ni ó dá kí ẹ̀dá ó máa bẹ̀rẹ̀ nípa pé ọjọ́ gbígbàdúrà ni أجيب فيه الدعاء للرسول صلى الله عليه وسلم يوم الأحد ọjọ́ tí wọ́n ja ogun andaki ọjọ́ Wednesday náà ni gbígbàdúrà ṣẹlẹ̀ fún Ànábì wa Muhammad mo fẹ́ ká gé kéékèèké torí ibi táa yà lónìí pọ̀ sọ mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ wáàsí ó fẹ́ jẹ́ pé ìbẹ̀rẹ̀ wáàsí ti ọdún yìí tafsiri tọdún yìí ló fẹ́ yàtọ̀ sí bẹ̀rẹ̀ gbogbo yìí tó kù nípa pé gbogbo tafsiri tó kù a sọ níbẹ̀rẹ̀ rẹ̀ wípé uslubu báyìí la fi ṣe àmọ́ tí ọdún yìí a sọ pé uslubu báyìí la fi ṣe a kàn bẹ̀rẹ̀ náà ní lórí pé kọ́lọ̀wọ̀n bó gáìdì wa tó túmọ̀ sí pé kò sí uslubu tí a ní wọ̀ nínú rẹ̀ ní bọ́lọ̀n bá ṣe kádàrá o ni mo fi ní ká gé kéékèèké ويوم الخميس ọjọ́ Àlàmísì ọ̀la kọ́ nìyẹn يوم الدخول على الملوك wọ́n ní béèyàn bá fẹ́ lè bá wọn lọ́ba àwọn sànmọ̀rí èèyàn àwọn ọlọ́lá èèyàn téèyàn fẹ́ lè bí ya bùkátà lọ́dọ̀ wọn wọ́n níjọ́ tó dá kéèyàn ó mọ̀ fi sí nìyẹn nípa wípé ọjọ́ Àlàmísì tàwí ọjọ́ àmì ni tí àìmọye irú rẹ̀ ti ṣẹlẹ̀ ṣáájú fún àwọn ànábì Ọlọ́run Ọba ويوم الجمعة يوم التسبيح mo rò pé kò nídìí ká tún sọ yẹ́ ó mọ̀ lè jí mú àmọ́ bọ́ bá wá rí tí wọ́n bá wá ń fi ṣíṣègbéyàwó síjọ́ Jímọ̀ nílọrin àti láwọn bòmí náà tí wọ́n bá tún fi sí ìhun tó fàánù nípa wípé ọjọ́ Jímọ̀ ni wọ́n pè ní yaumu tẹ̀síwìjì ọjọ́ tí ó dá kéèyàn ó máa fẹ́yàwó kódà bọ́ bá ti ẹ̀wá ní ayé di bá míì ọlẹ́ mọ́mọ̀ lè bá ṣéwù rẹ̀ kan ti ka ọtí wá bá wọn àlífà wọ́n ti ka kútúbà lé yín lórí níjọ́ Jímọ̀ gbogbo èyí tó bá wá kù tẹ́fẹ́ fi sí sátidé àbí Sunday ohun ẹ̀ẹ́kàn fi ṣe arúmọjẹ pé ẹ̀ ń ṣe patí lójú àwọn èèyàn ni ẹ̀ ti jẹ́ kan ka kútúbà síso yípọ̀ gan níjọ́ Jímọ̀ Ọlọ́run bá wá dá gbogbo tó dá fí sí tàti àyà mi nígbà Ọlọ́run bá ṣe gbogbo tó ṣe yí tán istawa alal arshi ó wá ṣe ra rẹ̀ ní dọ́gbadọ́gba sórí nǹkan tí ń jẹ́ al-arasi ibi ọlọ́rọ̀ al-arasi náà la wá dé lánàá bọ́ bá wo ọ̀rí wípé ìbọ̀ àfà náà sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá bá àwa ọmọ kéhù sọ lánàá gbogbo wa náà ọmọ kéhù náà ní wá nípa pé nìkan ò lè ké tán bọ́ bá farabalẹ̀ gbọ́n tí bàbá wí ní àná ẹnìkan ò lè ké tán nígbà bàbá ò tí ìwọlé a bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ lórí wailun yawma izin lil mukazzibin nígbà bàbá wá wọlé ọ̀rọ̀ tí bàbá ń sọ ó wá ń jọmọ́ yìí tí a sọ lórí ọ̀rọ̀ bàbá wá dárúkọ wípé àwọn ní tírà kan tó sọ gbogbo àwọn ọgọ́rùn-ún rọ́ àwọn orí mọ́ Sheikh Ibrahim Afọlábí Muhammad Robiu ibòmí lòun wá ń gbọ́rọ̀ ń lọ ipò ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá ń sọ náà ni bàbá sọ pé bàbá dẹ̀ náà wọn ò rí tírà mọ́
ó wá rò pé bóyá tírà tí bàbá ní wọn rí mọ́ yẹn pé bóyá kan wá sọ́dọ̀ mi ṣọ́ọ̀sì mọ̀kán ti bí ẹnìkan ṣáájú ẹnìkan àwọn tí bàbá ti bí ṣáájú èmi àwọn tí bàbá ti bí ṣáájú ọ̀lẹ́ níyà nífà ní kọ máa rọ́ lè rọ́ ìjọ wo ni bàbá tó bí èmi nígbà tí àwọn ọ̀rọ̀ ìwọ̀n wọ́n lò wípé àwọn àti tí àwọn ọlọ́dọ̀ wọn àwọn mẹ́rin tí wọ́n ṣáájú wọ́n kọ́ àwọn sọ́dọ̀ wọn wò rẹ́ sọ mọ̀ pé ó ní iye ọdún náà ti bí àwọn ọ̀kan tó sì ti ń bá bàbá bọ̀ ti pẹ́ kó tó wá di pọ́n rí tírà mọ́ bóyá ká kọ́ bí àwọn tí wọ́n ti bí ṣáájú bí ọ̀rọ̀ tírà náà yẹn ṣe jẹ́ nìyẹn bó bá wá wo gbogbo ọ̀rọ̀ bàbá lórí ọ̀rọ̀ mímọ̀ ni bàbá bá wa sọ̀rọ̀ lé lórí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ kẹ̀rẹ̀ pẹ̀lú mímọ̀ o wàláì bó bá mọ̀ bí àwọn bàbá yẹn ṣe àkólé kan mímọ̀ tó yóò jẹ́ kó wò pé àwa ti sìn kí wá là ń fi ọ̀dọ̀ wa ṣe bó ṣe rínú o mo rántí tírà kan nígbà mo kọ́ kárí láyé ọ̀dọ̀ Sheikh Islam ọ̀mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ ni Sheikh Muhammad al-Awwal tí wọ́n mọ́ kọ́ kárí àwọn bàbá yẹn wọ́n ní àkólé kan nípa kéwú bàbá ní màá jà mí kan kò síbi tó fẹ́ wádé ọ̀lẹ́ ríra wọ́n ní Sheikh Islam lóṣòdì náà ni wọ́n ní ìrìn àjò kan táwọn rìn ní àwọn ti rà mo gbé sọ́dọ̀ nígbà kan ó lọ àìmọye ìgbà lọ́dọ̀ mi mo sì tún dá padà wàlá yìí ń bẹ lókè lọ́dọ̀ wọn jì sí ẹ̀yìn sì tún dá padà ó lọ àìmọye ìgbà lọ́dọ̀ mi ó tún dìgbà kan bàbá tún nídìí ẹ̀ bàbá tún wá pé wọ́n ní kọ́ lè béèrè lọ́wọ́ mi mo tún dá padà ó ti tó ẹ̀mẹ́ta àfá Muhammadu Lawal ó ti tó ẹ̀mẹ́ta tí mò ń dá tírà yẹn padà ó ti tó ẹ̀mẹ́ta tí mo dá padà Sheikh Islam náà ni ìwá lè sọ bóyá lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yẹn mo wá lè má dá padà mọ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta tó wá tún wà rábà àìrọ́bì ní ìbẹ̀rẹ̀ ó yẹ kọ́ lè gbà mọ̀ báwọn bàbá yẹn ṣe bùkátà mímọ̀ tó ní o torí kan máa ti wá kìíní yẹn nínú ilé tó bá ti rí báyìí ó sì tó ẹ̀mí lọ́ta ní kan lọ kan lè bí mi àmọ́ ó lè tún wá bí mi gbà mí kìíní kò sí lọ́wọ́ mi bẹ́ẹ̀ wá ní ọjọ́ tí mo dé ọ̀dọ̀ Sheikh Islam lóṣòdì ìwọ tó bá ń dára rẹ láàmú láàrin ọ̀rọ̀ Òṣòdì àtòwòrò kọ́lọ má jẹ́ kẹ́ni ọ̀hún ó dàmú pẹ́ ẹni tí bá dára rẹ̀ láàmú láàrin òwò àti Òṣòdì kọ́lọ má jẹ́ ó dàmú pẹ́ o kọ́lọ má ṣàìforíjì rìdọ́ bọ́ bá dọ̀dọ̀ Sheikh Islam lóṣòdì àti lómùpó náà ọ́fẹ́ lè ní ọ̀rẹ́ ni tó ní tírà tó pọ̀ tó yẹn rí mo wá fẹ́ jẹ́ kó dá lójú pé bí tírà yẹn ṣe pọ̀ tó yẹn bẹ́yọ̀ kan bá míìsì nínú ẹ̀wà láì bàbá ó mọ̀ tí ẹyọ̀ kan bá míìsì bàbá mọ̀ pé tírà míìsì èmi wá wà lọ́dọ̀ Sheikh Islam wọ́n wá kó tírà yẹn fún mi pẹ̀lú gbogbo mùjáládì ẹ̀ tírà yìí sì jáde káwọn kan ó máa mọ̀ sí pé tírà jáde kọ́ máa kọ́lẹ̀ nígbà náà lọ́hùn àfáàsúlè Ustaz Sulaiman wọ́n lórúkọ kan tí a máa ń pè wọ́n báyìí bóyá kí n dárúkọ yẹn àti pé kò sábúrú ní ta bá dárúkọ yẹn tó rórúkọ tó dáa ní alálùàlá
Ustaz Sulaiman a máa ń pè wọ́n alálù àlá àwọn ni wọ́n máa ń bẹ ní library bàbá ń gbà náà wọ́n mọ̀ sí bí tírà ṣe jáde rìdọ́ ò mọ̀ sí bí tírà ẹni kankan ni wọ́n mọ̀ sí bí tírà ṣe jáde ṣé Islam wá nídìí tírà yẹn wọ́n wá ti bẹ̀rẹ̀ sí ní máa wá débi pé ṣé Islam ti wá bínú wọ́n wá sọ fún gbogbo oníkálukú pé wọ́n gbọ́dọ̀ bá wọn wá tírà wọn àwọn gbọ́dọ̀ má rí o gbogbo oníkálukú wá ń dààmú lórí tírà yẹn Ọlọ́run wá ní kó ṣàsìkò láti jẹ́ kó jẹ́ pé mi wá lọ sóṣòdì ń jẹ́ náà nígbà wá ń mo rí páwọn èèyàn òṣèré oníkálukú ń ṣe dààmú lórí ọ̀rọ̀ torí inú ti bí bàbá pé wọn gbọ́dọ̀ má rí mo bá gbọ́ tírà tán wá má sọ fún Rìdọ́ pé ọwọ́ mi ló wà Rìdọ́ wá béèrè Rìdọ́ ní ọwọ́ yín ló wà mo ní bẹ́ẹ̀ ni mo ní bàbá fúnra wọn lọ kó fún mi àpé Rìdọ́ sì ya ọmọ ọ̀tá díẹ̀ ọ̀nà òdàbẹ̀ abágùnkè lọ́dọ̀ bàbá gbólóhùn tó wí lójú mi wà láyò sọ lójú bàbá ó náàyè tí mùrídí wà nìyẹn ó ní gbẹ̀ fẹ́ gbòṣe gbólé tẹwà bẹ̀rẹ̀ sí dà wà láàmú wà láyò ó sọ lójú bàbá ó ní kò sí bí tírà ṣe máa jáde káwọn ò nímọ̀ sí ó ní tírà wá jáde àwọn ò mọ̀ sí ẹwà ní káwọn lọ wá tírà wá ó ní ẹ̀ṣẹ̀ gbòlégbòlé ẹwà ń dà mùrídí láàmú àwọn mùrídí wá ń sáré káàkiri ó nẹ́nìkan ò mọ̀ bàtẹ́ kó tírà fún ẹ̀ndẹ́ kó fún pé máa kọ Muwatta wàláhì tí ṣe ìsìláàmù mo kọ́ kàrí ó ní mo fi ní bàbá ń dára rẹ láàmú láàrin òwòrò àtóṣòdì Ọlọ́run jẹ́ kẹ́ni ọ̀wọ́ dàmú pẹ́ o Mustapha wa ń bí ó máa ń rí bí ṣe máa ń jarun pàlù bàbá ń gbà náà àlífà ló ní kí n sọ ilé pé tó bá ń dára rẹ láàmú láàrin òwòrò àtóṣòdì kẹ́ ẹni ọ̀wọ́ dàmú pẹ́ torí níjọ́ náà lọ́n tí bàbá kó mú àtọ́ fún mi mo ń bẹ lọ́dọ̀ wọn jọ́dọ̀ ni wọ́n wá ń dàdájọ́ kan fún mi ní òkè lọ́dọ̀ wọn ikọ̀ sọ̀dájọ́ ìní sọ tó dá fún mi o náà lè jí gbogbo kí ó tán bẹ̀yẹ wọ́n wá ń dá ìdájọ́ tọ̀hárà fún mi ìjọ náà ni wọ́n kó mú àtọ̀ wọn fún mi àmọ́ mo dá padà o mo dá padà gbogbo eléyìí ó jẹ́ ká mọ̀ bí àwọn tàà tẹ̀lé bọ́n ṣe ní ìkàkún nípa mímọ̀ nípa kí ó tó kìí ṣe ọ̀rọ̀ ipé bóyá àkíkà nìkan ni wọ́n gbé dání tó bá ń wo al-jāmi'u bayna ash-shari'ati wal àkíkọ̀ tí wọ́n fi ń ròyìn bàbá òun ìfẹ́ lọ síbẹ̀ ó túmọ̀ sí pé ó dọwọ́ àwa náà gẹ́gẹ́ bí bàbá ṣe sọ lánàá látorí èmi ní o kìí ṣe pé kọ wá rò pé bóyá èmi tí ń wí ipé bóyá èmi ti mọ̀ ó rí pé nígbà tí bàbá ń sọ̀rọ̀ lánàá àwọn àléfà ni wọ́n yọ kú o àwa èmi àti ẹ̀yin tó kù ìkan náà làwa ó wà ní summa stawa ala al-arshi istawa ala al-arshi Ọlọ́run bá wá pínra rẹ̀ ó wá ṣera rẹ̀ ń dédé láàrin gbogbo tí ń jẹ́ al-arshi jẹ́ kí n túmọ̀ pé láàrin gbogbo tí ń jẹ́ al-arshi gbogbo tí ń jẹ́ al-arshi Ọlọ́run bá wá ṣera rẹ̀ ń dédé lórí ẹ̀ ó wá para rẹ̀ mọ́ sí inú tí ń jẹ́ al-arshi nípa pé tó bá wá rò pé al-arshi àga Ọlọ́run ọba má lè lọ sínú ìdájọ́ tàwídì o wa kanati arshu rabbika ala al-ma'i má lọ sínú ìdájọ́ tàwídì tó wà ní gbangba ìpé àga al-arshi Ọlọ́run wá gbé lórí omi èyí tà ń tú ti tayọ̀ èyí táwọn tún èyí táwà ń tú lọ́wọ́ ó tayọ̀ èyí táwọn tú láàrin yẹn ṣe ọ̀ṣọ́nà ẹ̀kí lórúkọ ẹ̀ ó ṣọ́nà èwo ni ọ wà wá al-arshi Ọlọ́run bá lọ Atlantic Ocean lọ wà wá al-arshi Ọlọ́run lọ ní àbí Pacific ìrọ́ àwa òtú yìí hùn istawa ala al-arshi kálébà tẹ̀tẹ̀ ráyè lọ istawa ala al-arshi
jẹ́ káfà náà sí wíwọ́n tó fẹ́ wí lánàá ká lè bá kúrò níbẹ̀ yẹn torí tá bá ti kó níbẹ̀ yẹn tán ó yẹ ká tú àyà Kùránì 2-3 lónìí àmọ́ bí tọ́ ti dó lánàá náà lọ ti gbé o má tó padà síbẹ̀ wọn àmọ́ rí Abdulsatari yẹn kò wá lánàá ó wá lónìí Abdulsatari òun ló wá bèèrè lọ́wọ́ mi pé kí ló fa dọ́là wọ̀wọ́jà dákà dọ́là ń fa àdá òun rẹ̀ púpà yìí òun ló wá bèèrè lọ́wọ́ mi pé gbàdá náà bí bá wá jẹ́ dọ́là ń kí làwọ́ wá jẹ́ mo wá tọ́ka sí pé gbétírà ọ̀kọ̀ọ̀kọ́ ìwá àbí gbétírà tí wò lọ́ọ̀kan ìwá nígbà ó sì gbé ọ̀rí pé gẹ́lẹ́ báyìí lọ rí nínú istawa alal arshi àfáà náà sì kí lọ fẹ́ wí ń bẹ̀ pọ̀ jẹ́ ká lọ ní àgbọ̀dọ̀ tó pẹ́ Ọya tún wí. Ní ìwọ tó ṣe pé tí wọ́n bá béèrè ibi tí ẹ̀mí ń bẹ lára rẹ̀ ò lè sọ. Ihun tí ń jẹ́ ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ ibo l'Ọlọ́run bá fi pamọ́ sí ibo ló wà nínú ara rẹ̀ ò lè sọ ò lè ṣàlàyé ń pa rẹ̀. Ǹjẹ́ wọ́n ti ẹ̀rí ohun tó ń jẹ́ ẹ̀mí yẹn rí àti kó orí pẹ̀lú ojú ni àti kó orí pẹ̀lú ọkàn ni àti kó ti inú ara rẹ̀ rí ara rẹ̀ ni ọ̀rí kankan rí nínú rẹ̀. Kayfa tajulu báwo ló ṣe ń lọ ní ṣe ń bọ̀ lára rẹ̀ ò lè sọ ń pa rẹ̀. Kí ló lè wí nípa mímí lọ òkè mímí lọ lẹ̀ rẹ̀ kí ló lè wí ń pa rẹ̀. Sọ mọ̀ wípé ìmá mí lókè máa mí lọ ìsàlẹ̀ tọ́lọ́wọ́n bá fi pamọ́ sí ara ẹ̀dá ara rẹ̀ náà ni Ọlọ́run bá ti yọ ikímọ̀ tó fi pamọ́ sára ẹ̀dá tó fi ṣe bí aago ṣe ń rí di second ṣọ́ ọmọ fóun náà ní ṣá àti second tí aago ń rí di àti minutes àti hours gbogbo ẹ̀ pátápátá ara ẹ̀dá náà ni wọ́n ti mú yà lọ wákàzálẹ́ àǹfàásù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ mí lókè mí lọlẹ̀ alí tààsúrù ṣọ́ lè sọ débí pọ́ lè sọ nípa rẹ̀ láàwà láàdìrí wà látẹ̀dìrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé láà wàlà àǹtà ó ti yé láà wàlà àǹtà tẹ́dìrí ọwà asfù àǹtà ya Adamu uskun anta wa zawjuka li jannata ó ti yé Ọlọ́run náà ló tó lò ó bẹ́ẹ̀ bí ò bá kí n ṣe pọ́lọ́run ló lò ó bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kọwọ́ bọ̀ níbi mímọ̀ kéwú Ọlọ́run ọba kẹ́ ọmọ Ádámù púpọ̀ àmọ́ gbogbo kéwú pátápátá inú Kùránì náà láti yọ ó wá ní ya Ádámù uskun ó ti ní dọ̀míru lábẹ́tẹ́lẹ̀ anta náà ló ń bẹ níbẹ̀ ó tún wá ṣe ìzẹ́àrò kò ṣe ní mubaham ó tún wá ní anta ó tún wá ní wáza òjúkà gbogbo tó tẹ̀lera wọn yẹn Ádámù náà ló fi dájú kọ àbíkò yé ìgbàwo ló sọ̀kalẹ̀ láyè kan sáàyè kan ò lè sọ ń pa rẹ̀ mátà tẹ̀zúlù àǹkà ìgbàwo ni tí ń jẹ́ ẹ̀mí yẹn ó sọ̀kalẹ̀ kúrò lára rẹ̀ torí kò sí ohun tó fẹ́ ṣe sí yóò sọ̀kalẹ̀ kúrò lára rẹ̀ ńgbà tí ó bá yá
Àìnà ní ń kàlẹ̀ ákílù, ọlọ́gbọ́n ní lágbájá, onímímọ̀ ní lágbájá, olóye ní lágbájá, tó bá nẹ́nìkan nímọ̀ débi pé àrírù rẹ̀ rí bọ́ bá la ọpọlọ rẹ̀ ọ̀ lè rí ohun tí ń jẹ́ mímọ̀ tó ní. Gbogbo mímọ̀ tí ń lò bọ́ bá la ọpọlọ rẹ̀ ọkọ̀ wéṣì ẹ̀ ni ọ̀pàyàn lásán, torí ọ̀wá ní kó ọpọlọ yẹn lè báyìí kọ́ máa wò, kọ́ ọpọlọ ẹni tó já láìmọ̀ kan lẹ̀ kọ́ máa wò, kọ́ wá rí pé abájọ àṣeun tọ́pọlọ wọ́n fi yàtọ̀ síra wọn rí, irọ́ ló pa. Ihun tí ń ṣiṣẹ́ nínú ọpọlọ ohun tí fi ń jẹ́ onímímọ̀ ọ̀ lè rí bọ́ bá la ọpọlọ rẹ̀. Àìnà mi ń kàlẹ̀ ákílù. Lágbàjá gbọ́ àgbọ́yé, kò sẹ́ni tó gbàgbọ́yé tó. Gbogbo àgbọ́yé tó gbọ́n bọ́ bá lọpọlọ rẹ̀ ọ̀ lè rí. Ìdàn, àìnà mi ń kàlẹ̀ ákílù wà lè fáàmù. Ibo ni ọpọlọ, ibo ni làákàì, ibo ni méjèèjì wà lára rẹ̀. Ó dá jẹ́ ká bí ọkùnrin aláìmọ̀kan tí ń sọ̀rọ̀ yìí, ọkùnrin aláìmọ̀kan tí ń price ara rẹ̀, tí ń gbéra rẹ̀ tóbi ju gbogbo ayé lọ yìí, yá jàhúlù, jẹ́ ká pé ìwà aláìmọ̀kan yìí ní sùúrù, àníká pẹni tó jẹ́ aláìmọ̀kan ká bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìzà gálàbà náòmù, nígbà tó bá sùn, nígbà oorun bá gbé lọ, ẹ bèèrè lọ́wọ́ rẹ̀ pé gbogbo làákàì tí mọ́ ń lò ohun ibo ló wà. Bọ́ bá tún sún sókè báyìí, tọ́ sún sókè báyìí lọ́dọ̀ àwọn tí wọ́n tún ní àwọn ọmọ kan, wọ́n á jẹ́ kó ọmọ wípé ọ̀tọ̀ ni kéèyàn ó lágbára lójú ayé, ọ̀tọ̀ ni kéèyàn ó lágbára lójú oorun. Ẹlòmí ń bẹ ẹlòmí lágbára lójú ayé, ó lè lu èèyàn mẹ́wàá pa lójú ẹsẹ̀, àmọ́ ó lẹ lójú oorun. Gbogbo ìgbà tó bá sùn yóò ṣàbárí pé wọ́n ń dáhùn mọ́lẹ̀ ni. Kò wíìnì rí lójú oorun o. Bọ́ bá wíìnì rí lójú oorun ó yẹ kó mọ̀ wípé ó wá sọ́dọ̀ àwọn àléfà o. Wọ́n fún ọ ní ohun tí wọ́n fi ní mọ́ ná lójú oorun. Gbogbo ìgbà lójú oorun ní lójú oorun bóhun àtẹnìkan bá dìjọ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́, yóò rí pẹ́ni ọ̀hún jagbà mọ́hun lọ́wọ́ ni. Bọ́n bá jùjọ ń dùn nǹkan mọ́ra wọn lójú oorun, yóò rí pọ́n jagbà mọ́hun lọ́wọ́ náà ni. Bọ́n bá jùjọ wọ̀ yá àjà, yóò rí pọ́n dáhùn mọ́lẹ̀ náà ni. Ihun tí ò dá ní iṣẹ́ ni ọ̀hún o. Kódà ó lè rí pé àná lè rí pé òun múra, òun wà gbádẹ̀, òun lọ sóde, yóò sì rí pẹ́ nìkan sífì lórí òun lójú oorun, kò sì mọ̀ pàlá tí ò dá ní. Ó sì sífì láàrẹ, ó sì mú sá lọ. Àfá àní tó fi tají kò sì rífì lọ ń gbà. Àpọ́dọ̀ tó bọ́ bàtà lẹ́sẹ̀ lòmí lójú oorun. Àná tó bọ́ bàtà lòmí lójú oorun. Wọ́n bọ́ lẹ́sẹ̀ rẹ̀. Wọ́n bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ni. Kò sì rí ìgbà tó fi tají. Ó yẹ kó dá ṣe àmọ́ Tìjání o. Kí ló wí? O mọ̀ tún mọ̀ ha tí mo ṣe yẹn ni. Ìyá láyá ìbùtọ́lù sí rì. Bọ́bá wá ṣe pọ́dọ̀ àwọn àlífà wá ní. Nígbò bá ti wá di pé orí pọ́nṣà ń dá ọmọlẹ̀ lójú oorun ni, kàn sáwọn tàwé o. Sọ́mọ̀ pé mo sọ̀rọ̀ ẹnìkan tó rí wípé òun rí ìgbín lójú oorun, òun ràgbín. Ó wá ràgbín, ó wá rí pé òun tó wá ra ta sí. Inú rẹ̀ wá ń dùn, ó wá rò pé ìgbín ní òun fẹ́ yí ìgbín láta. Nǹkan aburú méjì tí ò dá kéèyàn orí lórí papọ̀ mọ́ra wọn òun o. Béèyàn bá rẹ́yọ ọ̀kan nínú ẹ̀, aburú ńlá nìkan tó máa pé méjèèjì ló wá rí.
àwẹ́ ń sọ fún mi pé téèyàn bá rí ìgbín ó ní fà sẹ́yìn ni o àwẹ́ ló wí bẹ́ẹ̀ o àtẹ̀sí ló sọ yẹn ó ní téèyàn bá rí ata ó ní pọ́njú ni o nígbà èèyàn wá rí méjèèjì papọ̀ mọ́ra wọn kò ó yẹ kẹ́ni ọ̀hún ó mọ̀ pé káwọn èèyàn má bínú pa àyà lọ síbi eléyìí ní sùúrù ojú ọ̀nà kan tún ni eléyìí náà ta àyà yìí nínú tàbí rùrù yá nìyẹn tàbí rùrù yá ní o torí èèyàn gbọdọ̀ lè tú àlá tí ó mọ̀túmọ̀ rẹ̀ o bọ́ọ̀ bá mọ̀túmọ̀ alágbọ́n bá bí ọ́ náà mọ̀túmọ̀ rẹ̀ eléyìí sí ọpẹ́lọpẹ́ pé mi ti bèèrè lọ́wọ́ àlífà ká tó débí ọpẹ́lọpẹ́ pé mo ti bèèrè àlífà ká tó débí òun ló jẹ́ kí n lè rí tú bí ò bá kí n ṣe rí ní mẹ́ndó débẹ̀ rárá nínú tàbí rọrọ̀ yá nìyẹn ó wá ní ìzá gálà bá náòmù nígbà òun bá gbé ọlọ ibo ni làákàì rẹ wà bọ́ọ̀ṣẹ́ ní làákàì lójú ayé yẹn kí lé tọ́ ní làákàì bẹ́ẹ̀ lójú oorun bọ́ọ̀ṣẹ́ lágbára lójú ayé kí lé tọ́ lágbára bẹ́ẹ̀ lójú oorun kò sẹ́ni tá fún ní búrẹ́dì nínú wa tí ò mọ̀ jẹ pàápàá tí ń jẹ búrẹ́dì ọmọ àkọ́kọ́ búrẹ́dì tó kọ́ wáyé lójú ayé Ànábì Núhà ni ilé-iṣẹ́ búrẹ́dì tó kọ́ wáyé pèlèṣẹ́ búrẹ́dì kọ́ wáyé lójú ayé Ànábì Núhà ni ilé-iṣẹ́ àsìkò tí ń lọ ilé-iṣẹ́ búrẹ́dì tó tún padà wáyé lójú ayé Ànábì Yúsúfù ni wọ́n wá ní wọ́n bá fún búrẹ́dì àgàgà kó jẹ́ búrẹ́dì Agége ọwọ́ gbogbo ẹ̀tán kí ló mọ̀ ń pa búrẹ́dì tó ń jẹ kí ló tún wá wí kí ló fà tí wọ́n ṣe lo búrẹ́dì tí wọ́n lo àwọn oúnjẹ míì tá ń jẹ torí kò sí oúnjẹ tí wọ́n lè lò àmọ́ wọ́n lo búrẹ́dì nípa EAVL nípa wípé ó wúwo òun ni wọ́n fi lò ó ihun tí wọ́n wá fẹ́ mú jáde ń bẹ̀ ní pé ǹjọ́ ọmọ bó ṣe ń digest lára rẹ̀ àwọn irinṣẹ́ wo ní ń gbaṣẹ́ fúnra wọn tí ń fi ń digest ihun tó fa lílo búrẹ́dì ń bẹ̀ nìyẹn ó ti yé kìí ṣe pé búrẹ́dì special nu oúnjẹ tá ń jẹ láà kayfa yajri minka àní báwo ló ṣe ń dá ìjẹ́sì àmù kayfa tẹ̀bùlù àbí ká ti ẹ̀wà bí ọ́ ní ìtòjú gbogbo ẹ̀ lọ lórí pé báwo ló mọ̀ tí ìtọ̀ fi ń wá tọ́ fi ń tọ̀ báwo ló mọ̀ tọ́ fi ń tọ̀ báwọn ṣe àmọ́ Tìjání bá kí ẹnu bọ̀rọ̀ títọ̀ lápèjúwe ń sìn àwọn mọ̀ ń pa bàyánù púpọ̀ nípa wípé àìmọye ẹ̀dá Ọlọ́run ọba tí ìsétọ̀ mú tí ò lè tọ̀ tó ṣe wípé wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lo eléyìí fún wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lo eléyìí fún kó tó lè tọ̀ ni ó wá tọ̀ tán ara rẹ̀ ó wá balẹ̀ ọ̀tọ̀tán ara rẹ̀ ò wá balẹ̀ ọ̀wá nímọ̀ pé tó ọba tọ̀tán náà kọ tó dúpẹ́ fọ́lọ́hun nípa pé gbogbo ilé pátánì Islam kọ wọ́bọ̀ ipé bá bá ṣègbọ̀nsẹ̀ ká dúpẹ́ fọ́lọ́hun bá bá tọ̀ ká dúpẹ́ fọ́lọ́hun kódà kéèyàn ó súnmọ́bìnrin kó tó àsìkò tó yẹ kí mọ̀ ní yóò wá lára ọmọkùnrin tí ò bá wá bọ́mọkùnrin ò bá sọ̀kalẹ̀ àdánwò dé kódà bí ọmọkùnrin bá tún wá súnmọ́ ọmọbìnrin bó bá sọ̀kalẹ̀ tí mọ̀ ní yóò wá nínú fíkíù wọ́n jẹ́ ká mọ̀ wípé ara ọmọkùnrin ọ̀hún kò ní tí ìwálẹ̀ tán yányán àyàfìgbà tó bá rí omi kan tí wọ́n ń pè ní wádíyù
òun yàtọ̀ sí wáṣíyù. Maziyu òun náà ni wáṣíyù o, maziyu òun náà ni wáṣíyù. Ó ti yé, àmọ́ wádíyù tí ò lọ́mọ lórí ó yàtọ̀ sí. Nígbà tóun bá sọ̀kalẹ̀, yóò sọ̀kalẹ̀ lára ọmọkùnrin gò nímọ̀, yóò kọ̀ ṣe ṣẹ́rẹ́ ni, yóò kọ̀ jáde ṣẹ́rẹ́. Nígbà òun bá wá jáde òun, ìgbà òun ni ara ọmọkùnrin ó ṣẹ̀ṣẹ̀ wá lélẹ̀ tán. Kọlébà mọ́ ìkímọ̀ Ọlọ́run. Kódà òun làwọn kan nínú àwọn onífíkì fi fẹ́ kí èyàn ó lọ́ra díẹ̀ kékeré kó tó wẹ jánábà, kí omi ń lè bá jáde kó tó wẹ jánábà ni. Nípa wípé bọ́ bá wẹ jánábà tí wádìí bá ṣe ṣẹ́rẹ́ jáde ó wẹ jánábà mi. Má yà lọ sínú ìdájọ́. Àbí kò yé? Torí tàrífù wádìí máa wùlẹ̀ níyàn tó ń ṣe ayẹkalẹ̀ má'un yakhruj aqbal bawl. Lẹ́yìn tó yàn bá súnmọ́bìnrin tó bá tọ̀ tán, lẹ́yìn ìtọ̀ òní wádìí máa ń jáde, ó sì ní mọ̀ pé ó jáde, yóò kọ̀ ṣe ṣẹ́rẹ́. Ó ti yé bó ṣe jẹ́nu. Torí ọ̀rọ̀ báúlù yẹn ló tún fẹ́ gbé wa lọ. Ó ní kayfa tadri bó ló ṣe wá mẹni tó pa mọ́ sórí àrí ara sí. Tó bá ti túbẹ̀ ohun tó á padà sínú Kùránì. Kayfa tadri báwo ló ṣe mọ̀ àbí báwo ló ṣe fẹ́ mọ̀, báwo ló ṣe mọ̀ àbí báwo ló ṣe fẹ́ mọ̀ àbí báwo ló lè ṣe mọ̀. Ẹni tó ń ròyìn ara rẹ̀ pé òun pamọ́, òun parẹ́, òun fira òun pamọ́ sí orí àlẹ́àrà sí yẹn, báwo ló ṣe fẹ́ mẹ́ni yẹn. Toró yẹ kó rìnrìn báwo ló ṣe mẹ́ni náà, ìrìnwó ló wà rìn. Àmọ́ gbogbo òròrí tó fẹ́ rò nípa rẹ̀ yìí, má jẹ́ kí ròrí rẹ̀ wá débi wípé kayfa stawa. Báwo ọ̀nà gbogbo ló gbà parẹ́ sí ara lára ṣe ọmọdé rodún débẹ̀, má rodún débẹ̀. Ọlọ́run ò fẹ́ nìkankan láyè kó rodún débi irú ẹ̀. Ohun lọ̀rọ̀ tá a sọ lánàá lórí pé kam ma malakta fi mulkik wa kayfa malakta al-mulka. Ó ti nọ́mbà wo ẹ̀rọ Ọlọ́run ti bẹ̀ lórí ìgbà ọlá rẹ̀, àlẹ́mìnà àgbọ́lọ́pọ́lọ́ rẹ̀ tí ó tó gbà á. Ọ̀nà ẹ̀dá ọ̀gbọ̀dọ̀ ronú débẹ̀. Bẹ́ẹ̀ dá bá ti ronú débi yíò yóò sọnù ni. Àbí ká pé yóò parẹ́. Ìparẹ́ débẹ̀ dá nìyẹn. Òun náà làfá wá wípé la taqul. Má sọ pé kayfa stawa, báwo ló ṣe pamọ́ síbẹ̀. Kayfa nuzulu, báwo ní ṣe ń gùnkè, ní ṣe ń sọ, báwo ní ṣe ń gùnbẹ̀, báwo ní ṣe ń sọ, àbígbàwo ní ń sọ. Láà, mọ́ jẹ́ kí ìrònú rẹ̀ ó lọ bẹ̀, ìrònú tí ó dá nìyẹn. Bàbá tó lè tọ́jà dúró nípa wípé Ọlọ́run ọba yìí ni kí ni. Ọba pé òkè. Ibi tó kè tán sí tí ò sí òkè mí Ọlọ́run náà ní gbogbo ẹ̀. Ibi tí lẹ̀ tán sí tí ò sílẹ̀ mí Ọlọ́run náà ní gbogbo ẹ̀. Ó ní kò lẹ́nu kan ṣe àgbà wípé gbogbo ibikíbi lọ́lọ́run wà. Lẹ́nu kan má dára rẹ láàmú. Ṣáàgbà pọ́lọ́run náà ní gbogbo nǹkan. Ṣáàgbà wípé la ilaha illa Allahu. Ṣáàgbà wípé gbólóhùn la ilaha illa Allahu kalimatun naf'i wal isbati dì. Kẹ́límà yìí, òun ni kẹ́límà tó jẹ́ wípé ihun tó sọ fún wa wípé kò sí, náà ló tún sọ fún wa kó tún wà. Àfáàwé. Ọlọ́run ọba yìí,
ó wá ṣera rẹ̀ ní dédé lórí àlẹ́ àràṣí rẹ̀ ọlọ́run ọba yìí ní máa ń pabidà sí rere yúdà bírùlẹ̀ àmúra bọ́bá ní ẹnìkan ọ̀pabidà sí rere táwọn kan máa ń wí ọ́n tọra wọn ni ẹnìkan ò lè pabidà sí rere láìjẹ́ ọlọ́run ẹ̀hẹ́n àti lálùkẹ́ àmọ̀ àti láyé máa mi ṣẹ̀fẹ́ kò sẹ́nìkan tó lè sì pẹ́ nìkan láyé ń bí àti lálùkẹ́ àmọ̀ àyàfi lẹ́yìn ìgbà tí ìyọ̀ǹda Ọlọ́run bá bá dé ni ìyọ̀ǹda Ọlọ́run bá ní ó dé tí gbogbo sípẹ̀sípẹ́ ò fi rí pẹ̀ ṣe gbogbo yìí tó orí tàà yà lọ níbi orin tàà fi jẹ́rìí àyà Kùránì gbogbo yìí tó orí tàà ń tú nínú Kùránì gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan tó túmọ̀ síta yọ pé zalikumullahu rabbukum bẹ́ẹ̀ bá mọ̀ Ọlọ́run ọba yín nìyẹn òun náà ní kẹya mọ̀ sí nǹkan míì àbẹ́yìn ó wà nínú àwọn tán ní rántí ni àbí ẹ̀yìn ó wà nínú àwọn tó rí wọn ní pé ni májà tún yàbì kọ̀kọ́ mọ́ torí Ọlọ́run àfá nípa níjọ́ karùn-ún tẹ̀fsírì ẹjá tú Kùránì sọ mọ̀ ipé bàbá jíjí pàṣẹ ni lórí ọ̀rọ̀ mímọ̀ tí bàbá sọ lánàá náà nìyẹn bàbá dìdì sọ fún mi wípé gbogbo tẹ̀fsírì tó ń kà pátápátá lè pa gbogbo ẹ̀tì mọ́ka tẹ̀fsírì kankan mọ́ tẹ̀fsírì bàbá Sheikh Ibrahim ní kọ́ lè kà eléyìí ṣe pé bóyá kí ní o mo sì lè jíṣẹ́ fún wọn béèyàn bá rán yàn ṣẹ́ ó dára kọ́ mo sì lè jíṣẹ́ fún wọn pé mo ti parí kíkà rẹ̀ bọ́ bá wá rí tí ìbá wá gbérí ìyájú tafsiri síwájú tí ìbá ti ń wí ìwọ ṣáà máa wò bóyá ó bá mú bóyá kò bá mú bọ́ bá wá rí tí ìbá gbé síwájú in tó fàánù lórí ọ̀rọ̀ ìyànjú tí bàbá sọ fún wa lánàá náà nìyẹn kí ló wá wí màrìjí òkun ìpadà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba iléhì ọ̀dọ̀ rẹ̀ lóyìn gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni yóò parí sí ọ̀dọ̀ rẹ̀ náà ni ó padà sí nípa wípé àlùkáwà ní Ọlọ́run ọba ò ní yí padà láéláé òun ló mọ báwo ló ṣe bẹ̀rẹ̀ dídá nǹkan a lè bí nípa a ní èrò kankan a ní àìdíà kankan a ní ohun tá lè sọ nípa rẹ̀ nígbò ti ṣe pé òun náà ló bẹ̀rẹ̀ dídá nǹkan fún rárá rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni pípadà gbogbo nǹkan ó padà sí ìpadà sí ọ̀dọ̀ rẹ̀ tí gbogbo nǹkan ó padà sọ́dọ̀ rẹ̀ yẹn nítorí kíni nítorí nǹkan ẹyọ kan ni nítorí líyẹ̀jìzíyà kó lè bá ṣẹ̀san fún àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ lódodo tí wọ́n sì fi iṣẹ́ rere kún ìgbàgbọ́ wọn pẹ̀lú déédéé pẹ̀lú kìsì tí ń bẹ́mẹ̀ à ní yàkáàkiri nítorí àsìkò mọ́ tí wọ́n ṣe bọ́lọ́run bá ṣe fẹ́ kí wọ́n ṣe wá rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n kọ̀ tí Ọlọ́run ọba bọ́ bá wo súrà yìí sì lápèjúwe Ọlọ́run bá ti júwe iná ó ti júwe àlìjẹ́nnà àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́dún tó lọ súrà tó ṣe pé tó bá wo láti bẹ̀rẹ̀ títí dé òpin níbi tí Ọlọ́run ọba ti sọ̀rọ̀ iná nínú ẹ̀ sì níbi tó ti sọ̀rọ̀ àlìjẹ́nnà nínú ẹ̀ nípa wípé òun fúnra rẹ̀ ló pè ní àsánù lè pọ̀sọ́sì ihun tí Ọlọ́run bá sì pè ní àsánù lè pọ̀sọ́sì
kò gbọdọ̀ dárúkọ ọ̀nà níbẹ̀ kẹ́rù o máa bà àwọn èèyàn, kò sì gbọdọ̀ dárúkọ àlìjánà ń bẹ̀ kó máa jẹ́ pé àwọn èèyàn ó máa sìn nítorí tàlìjánà tán ní ìsìn nítorí ti wípé Ọlọ́run ọba ló tó sìn. Àwọn bàbá ti sọ fún wa ipé súrà tọ́wà tó ṣe pé fún ara Ọlọ́run ọba náà pè ní ìtàn tí ń bẹ nínú rẹ̀, ìtàn náà ló fi ń dájú nínú súrà yìí, ó dàbí súrà tó Yúsúfù nígbà tọ́wọ́ tó wọ́n sọ pé òun dájú nínú rẹ̀ nìkan wọ́n dájú àbẹ̀ Ọlọ́run òkú gbọdọ̀ sọ̀rọ̀ ọdá kẹ́kọ̀ọ́ bàbá máa ń pàwé rẹ̀. Òun ló fi wá ní wálẹ̀ ní ìnà káfàrú ọ̀rí àwọn tó wá jẹ́ olùkọ́ ti Ọlọ́run ọba ṣàrábùn min hamimin lahum, omi tí ẹ̀dá ò máa mu tó ṣe wípé wọ́n pèsè rẹ̀ lómi gbóná, òun ni ó máa jẹ́ ti wọn wà azabun alimun, àti ìyà tí ó máa tani tí ó máa roni, ìyà tẹ́ni tí ń jẹ tí ò ní lè sọ bóyá ń tà òun ní bóyá ń rò òun ní, yóò máa jẹ́ ti àwọn kèfèrí. Ọlọ́run bá sì jẹ́ ká mọ̀ wípé òun ò dédé ṣe bẹ́ẹ̀ bí máa kánú yakfurun, lórí ṣíṣe pòkí, lórí ṣíṣe kúfùrù wọn ló fà tírù rẹ̀ fi tọ́ sí wọn wà. Ẹni máa mọ̀ Ọlọ́run ọba tá ń ròyìn Ọlọ́run ọba wo ni Ọlọ́run ọba tó ṣe wípé ja'ala shamsa diya'an. Ọlọ́run ọba yìí òun ló ṣe oòrùn ní ohun tó ṣe wípé bó bá yọ yóò kálé yóò kákó. Ẹ̀bí ìlú Ọlọ́run bá dárúkọ Shamsu nínú Kùránì tọ́lọ́run bá ní kọ rí nítòsí. Ó wà Ọlọ́run ọba yìí. Bí oòrùn bá jáde ẹni tójú rẹ̀ fọ́gan yóò rí pé oòrùn jáde. Níbi ẹ̀ta wàràwàrà rẹ̀ bẹ́yìn ò bá lójú gan yóò mọ̀ pé òun jáde. Ó wá máa ó wá lọ sí fà ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn nípa wípé iṣẹ́ wọn ò dọ́gba. Ja'ala shamsa diya'an, diya'u ló lò fún, diya'u ló lò fún oòrùn. Ìmọ́lẹ̀ tí ẹ̀ yóò kálé yóò kákọ wà lè kọ́mọ́rà. Wá rí kọ́mọ́rù yìí, núrù òun ni ìmọ́lẹ̀ tí ẹ̀, torí ìmọ́lẹ̀ tí ẹ̀ kìí ṣe ìmọ́lẹ̀ tí máa ń tani lára. Kọ́mọ́rù yìí kó tó di kọ́mọ́rù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lánàá ipé nǹkan ó máa dàgbàbọ̀ díẹ̀díẹ̀ ogun tó fẹ́ wí láàrin ìṣẹ́jú kan. Ọgbọ̀n ìgbà lọ́lọ́wọ́n bá dárúkọ oòrùn nínú Kùránì. Mo ti sọ níbẹ̀rẹ̀ rẹ̀ ipé a lè sọ òsùlùbù tá a fẹ́ lò. Ó ti yé nínú rẹ̀ náà nù. Ọlọ́run dárúkọ oòrùn nínú Kùránì lẹ́ẹ̀mélòó? 30. Òun lọ́lọ́run fi dárúkọ oòrùn. Ó ní wàlì kọ́mọ́rà. Àṣẹ kọ́mọ́rù èdèdè di kọ́mọ́rù nígbà ó bá jáde yóò kọ́kọ́ di kíni, yóò kọ́kọ́ jáde ní ìlàlù. Laqad tala al-ilalu ilalu ta'a. Faya bushra. Yóò kọ́kọ́ jáde ń bẹ̀. Nígbà ó bá wá jáde tó bá wá kú ń bẹ̀ yóò wá di kíni al-badiru. Òun lọ́ tó wá fi ní tọ́lá al-badiru. أيها المبعوث فينا sallallahu alaihi wasallam. Yóò wá di bádírù, lẹ́yìn náà ni yóò wá di kọ́mọ́rù. Ọlọ́run ọba dárúkọ kọ́mọ́rù òṣùpá lẹ́ẹ̀mélòó?
ẹ̀mẹ́ 25 irú Yorùbá bọ̀dá rẹ̀ wal qamara nuran ìmọ́lẹ̀ tí òṣùpá kìí tani lára òun ló fa wal qamara nuran ó jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ kí àwọn khalifa fi jòkó ní sùúrù àfá gbogbo ìdílé tí wọ́n bá ti ṣeun tí ń jẹ́ khalifa gbọ́ ìdílé wọn ti dàrú yóò tún máa gùn sí ago kan ti lù a ṣe bẹ̀rẹ̀ sí tú Kùránì ni a ní gbogbo ìdílé tó bá ti ṣeun tí ń jẹ́ khalifa gbọ́ ìdílé wọn ti dàrú ó wá bí mi pé kí ló fà á ní ihun tó fà á ní wípé báwọn èèyàn bá náwọn jẹ́ ọmọ wòlé Ọlọ́run àwọn jẹ́ ọmọ àwọn ẹni Ọlọ́run bọ́n bá wá lè ṣeun tí ń jẹ́ khalifa gbọ́ tí wọ́n mọ̀ wípé khalifa ó máa bẹ nínú ọmọ bàbá àwọn khalifa ó máa bẹ ní ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún bàbá àwọn tó wá fẹ́ gbé àlífà tó jẹ́ àlífà ti Sùlìbí níyí tí ó ń bọ́ láti bàrá di bàbá wọ́n wá fẹ́ gbé sí ààyè khalifa tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá wọn ọ̀dálé wọn rú akí khalifa torí ẹlòmí lè máa wò wípé ṣebí ṣe Ibrahim ní khalifa táwa ní khalifa ti ṣe Robiu bọ́ọ̀bá wá mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní kó mọ̀ lónìí akí khalifa sọ mọ̀ pé mo kí wọn lọ́dún tó kọjá pẹ̀lú tí mo fi kí wọn tí ìtún ní padà bẹ̀ mọ́ wọ́n ti rántí tí mo fi kí àwọn lọ́dún tó kọjá ìtún gbọdọ̀ padà bẹ̀ mọ́ àmọ́ kíkí tí fi kí wọn lọ́dún tó kọjá òun kíkí tó dáa ni nípa wípé gbogbo àwọn ẹni Ọlọ́run pátá wọn gbọdọ̀ má ní àwọn táwọn kọ́ńkéw táwọn ó ní kí àwọn náà máa kọ́ àwọn ọmọ àwọn yá kó ń bí kíkí wọn akíyí ìwọ̀nba táàrí fi kí yíhun ẹjù bẹ́ẹ̀ lọ wal qamara nuran Ọlọ́run ní òun wá ṣe ìmọ́lẹ̀ tí òṣùpá náà pé àlékódà ipá lè fàfẹ́ kí n kí yín sí wọ́n ní kíkí tí kí yóò tí tó wal qamara nuran Ọlọ́run ní òun wá ṣe ìmọ́lẹ̀ fún òṣùpá náà gẹ́gẹ́ bí òun ṣe ìmọ́lẹ̀ fún oòrùn àmọ́ ká lè bá mọ̀ pé ìmọ́lẹ̀ kíníkejì wọn yàtọ̀ òun ló fi mú sí ìfà wọn wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló wá wí wa qaddarahu manazila ìtìláàfù ń bẹ níbi dọ̀míru ú yẹn àmọ́ àníjó dè wá mọ́lẹ̀ torí àsìkò torí àwọn kan ní àti ṣámùsù àti kọ́márù ni Ọlọ́run ọba ń wí tó fi sọ pé wa qaddarahu manazila àmọ́rọ̀ tàwọn kan tẹ̀wọ̀n ju tàwọn kan lọ mí fẹ́ lọ síbi gbogbo àwọn ìtìláàfù yẹn ó wá ní wa qaddarahu manazila wọ́n ní òṣùpá nìkan ni wọ́n ń sọ wọ́n ní ihun tó fà á tí a fi gbà pé òṣùpá nìkan ni wọ́n ń sọ òun ní pé ibùsọ̀ 14 ni òṣùpá ní tí ó ti dúó kó tó kádún ibùsọ̀ kankan nínú rẹ̀ lórúkọ o àmọ́ kò sáyè fún yíò bí ẹka gẹ́gẹ́ bá bèèrè torí Ọlọ́run àfá gbogbo ibùsọ̀ ń lórúkọ àmọ́ ibùsọ̀ 14 lòṣùpá ní tí ó ti dúó ọ̀nà òun ni Ọlọ́run bá ń tọ́ka sí pé wa qaddarahu manazila ọ̀nà òṣùpá nìkan ni Ọlọ́run bá ń sọ wa qaddarahu manazila Ọlọ́run ní òun wá ṣe bẹ́ẹ̀ gbóhùn ò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́kọ̀ máa dàgbà títí
ẹ kú láyé ẹ ní mọye ọdún tẹ́ lò bá ṣe ń bẹ níkàlẹ̀ yìí ẹnìkan ò ní mẹ́ tó jura wọn lọ ó dàbí kí wá nájú orí dàrú láàrin èmi àtàlífà bọ́ọ̀ bá ti ẹ̀ mọ̀ kọ àbíṣẹ́ àmọ́ ti jáde àwọn tí ń kà yìí àwọn ti dàgbà gan o àwọn ti dàgbà gan o àwọn ti dàgbà ṣe àmọ́ ti dá ní sùúrù tàlífà ti ẹ̀sì dá ní sùúrù tàlífà ti ẹ̀sì ṣe díẹ̀ o ṣe àmọ́ ti dá ní ọwà rẹ̀ àwọn wà fá gbogbo ẹ̀ yóò wá dán wọ́n wá fi rọ́ọ̀bù pa kó lè bà máa dán dáadáa bẹ́ẹ̀ni nítàlámù kẹ́lẹ́ bá mọ́ àdádà sí ní ìnà òǹkà iye ọdún tẹ́lò láyé òǹkà iye ọdún lórí gbogbo nǹkan nítàlámù àdádà sí ní ìnà wal ìsáàbà àmọ́ wal ìsáàbà yẹn oríṣiríṣi wáyé lórí rẹ̀ náà àwọn tí wọ́n ń ṣe lọ́gbẹ̀ lójú ọ̀nà ìsáàbì àwọn náà ní wálé ìsáàbà wọ́n níbi tí àwọn dúó lé lórí táwọn ti mú ìmọ̀ tàwọn náà nìyẹn ipé wálé ìsáàbà ipé òòlé ní kò sí tó ń jẹ́ ìsáàbì wọ́n ní lọ́dọ̀ àwọn náà wí bẹ́ẹ̀ ọ̀hán orí pé yìí ń gé gbogbo kìíní kéèkèé torí ká lè tú àyà púpọ̀ ni torí tó bá lè wo àyà huwa alladhi ja'ala ash-shamsa diya'an wal qamara nuran ó jẹ́ ká mọ̀ wípé òṣùpá ń gba ìmọ́lẹ̀ ń ṣe àǹfààní látara oòrùn ọmọ Ádámà wá ń ṣàǹfààní lára ìkíní kejì wọn ó ní mo fi sọ lánàá àbíjẹ̀ ẹ̀takọ́ wípé àáyá ò máa bọ́ sínú oko yóò máa jẹ oko àmọ́ àáyá ò ní dáko ẹ̀dẹ́ ènìyàn ni ó dáko tí àáyá ò jẹ ó wúlò fún àáyá ó wúlò fún ó sì wúlò fún gbogbo àwọn àgùntàn ó wúlò fún màálù ní pẹ́pẹ́ màálù ẹranko ẹgbẹ́ rẹ̀ jẹ́ koríko ní ó jẹ ewéko ní ó jẹ ẹ̀dẹ́ ènìyàn ó wúlò fún ṣe báwọn náà ń wúlò fún yín jíjẹ gbogbo ń tọ́lọ́wọ́n bá dá pátá ló ní ọ̀nà kàbí kejì tí fi ń wúlò fúnra wọn bẹ́ẹ̀ni kódà àwọn àlífà tó dárúkọ wọ́n fàṣírí kan hàn mí wọ́n ní ọmọ ayò tí wọ́n fi ń tayò wọ́n ní wọ́n máa lò fún oyún tó bá fẹ́ wálé àlífà lọ wíbẹ̀ lórí pé gbogbo nǹkan ní wúlò fúnra wọn nú àlífà lọ abẹ́ ìgbọ́lẹ̀ rí bẹ́ẹ̀sà bẹ́ẹ̀ni gbogbo ṣe rí nù gbogbo nǹkan wúlò fúnra wọn ní wal-qamara nuran wa qaddarahu manazila wọ́n wá jẹ́ ká mọ̀ wípé níbi ìmọ́lẹ̀ ti oòrùn ni ata ti ń pọ́n bí ò bá sí ìmọ́lẹ̀ ti oòrùn àfá mọ́bìnú tọrọ Ọlọ́run gbogbo àwọn sàwáìdù ń sáà jẹ́ máa lò lọ báyìí bí ò bá sí ìmọ́lẹ̀ tòòrùn ni ata ò ní pọ́n ó ti yé gbogbo àwọn nǹkan tí à ń jẹ tí à ń mú yẹn èyí tí oòrùn jẹ́ kó pọ́n ń bẹ níbẹ̀ èyí tí ó jẹ́ pé oòrùn kọ́ ní jẹ́ kó pọ́n ń bẹ níbẹ̀ ọ̀rí pọ́lọ̀ differentiate ìmọ́lẹ̀ méjèèjì yìí wọ́n wá tọ́ka wọ́n nírú ihun tó ṣẹlẹ̀ ń bí òun ló ṣẹlẹ̀ nígbà tí ànábì Mùsá sọ pé imkusu inni anastu naran wọ́n ní kí ló fà tó fi lo fíìlì anastu naran wọ́n ní ìyẹn ló fi mọ̀ wípé ìmọ́lẹ̀ tí náàrù ihun tí Mùsá pè ní náàrù kọ́ olófa anastu naran àmọ́ mo fẹ́ jẹ́ ká yanú kìníkàkiri púpọ̀ mọ́ torí àsìkò torí tí ó bá kí ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó ní inni ra'aytu naran àmọ́ fi ilé anastu naran ní mọ́ lè jú ó kéré pátápátá ìjúwẹ̀ mú jíjù mẹ́ta tó léwò lisanul arabi bí bàbá bá ní ká máa dárúkọ tíra bí bẹ́ ǹkọ́ léwò múnjídù kan tí wọ́n pè ní al-mawrid mẹ́rin ní bẹ version mawrid mẹ́rin ní bẹ àlífà ní gbogbo mẹ́rẹ̀rin léwù ká nílé lọ́dọ̀ wọn jẹ́ àkó ń bẹ
tó bá fẹ́ ka mórí lórí kà nílé wọn Ọlọ́run ní gbogbo ilé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé mo dá nǹkan kan nítorí eré ni o ìdá nǹkan kan torí eré bó ṣe rí nìyẹn nígbà Ọlọ́run bá wò sòsùn tó fọ́ èèyàn kan lójú tó di létí wọ́n sì bí bẹ́ẹ̀ ni tí wọ́n wá torí rẹ̀ tó wá wò pé Ọlọ́run bá ṣe wá rorò báyìí ìwọ mọ̀ tó ṣe fọ́lọ́run ó mọ̀ rìn àjò tí tí ń bọ̀ ó mọ̀ye ìrìn àjò wo ní a máa bẹ lọ́n kó máa ṣerú ẹ̀ fún wa ní òun ló fi ní yúdà bírù lè àmúra Ọlọ́run ọba ò ṣe mistake láti jẹ́kẹ́ nìkan ó jáde láti dílé kan o ẹnìkan kò ṣe mistake láti jáde láti bàrá àjí kankan ẹnìkan Ọlọ́run ò ṣe mistake láti jẹ́kẹ́ ní ìdílé mi ń bẹ olówó ni wọ́n ń bí nílé wọn yìí tí wọ́n máa bí ń bẹ̀ nìyẹn wọ́n bá ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́n lè bí àfá àwọn ìdílé mi ń bẹ mo fẹ́ máa ṣàpèjúwe àwọn ìdílé ní àwọn ìdílé kan ń bẹ bẹ́ẹ̀ ní Saudi náà ìdílé Jábìrí orí nǹkan tó ń ṣe ní ìdílé Jábìrí kọjá mímọ̀ ni wọ́n ṣe nǹkan mí ń bẹ bọ́lọ̀ bá wá ìgbà míì continuity ni ó máa ṣẹlẹ̀ lórí ẹ̀dá mi ń gbà mí o Ọlọ́run ọba ò ní kọ́ mọ̀ mí ó lè jáde nínú ilé mi ń gbà mí tó ṣe pé ìyà ni wọ́n jẹ ń bẹ̀ láti ràn kí ló ń jẹ́ pé ràn mẹ́tẹ̀ẹ́ tó ṣe ẹ̀bẹ̀ lọ́n ni kọ́lọ́run bá yóò bẹ̀ lọ́n kọ́lọ́run ọba ó sóhun máwọn àgbàlagbà tí wọ́n mọ̀ bí Yúdà bírù lámúra ó ṣe ṣẹlẹ̀ ní bí Yúdà bírù tó bá ṣẹlẹ̀ ní ìdílé mi wọ́n á máa jìyà lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba wa tari ọmọ mi kó jáde nínú ìdílé mi nípa pé ìlànà ìyà ní ń bábọ̀ yóò wá lè jáde ní ìdílé tó yẹ pé ìyà náà ni ó máa jẹ ń bẹ̀ ìyà náà ni ó máa jẹ ń bẹ̀ jẹ́ àkó ń bẹ̀ mọ́ kàlákàlá Ọlọ́run ní kí èmi è ṣe bàbá mi ró èmi è sọ Ọlọ́run ọba tí kan ṣàwàdà tí ń ṣeré o ọba ẹlẹ́fẹ̀ ló wá pè mí Ọlọ́run ni Ọlọ́run ní èmi èṣà aláwàdà o gbogbo nǹkan tí mi ti ń ṣe pátá yányán ló nídìí tí fi ń ṣe ẹ̀hẹ́n Ọlọ́run ní ṣe ògbélé tí mo sọ yìí náà ṣé mi ìṣàlàyé ọ̀rọ̀ tó ní fọ́sílẹ̀ àyàt ó ní ṣe mo ṣe gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó òun ló fa fásọ́là torí ta bá lo fásọ́là àti fàsárà ó ní ààyè ibi tí bàyánù kankan ma ó ti yé ó ní ààyè tí fàsọ́là ń ti ẹ̀ òun ní ká ṣe nǹkan ní fọ́sùlù bàbá ṣe ń ṣàlàyé ilé ìtọ́ka mú yìí bàbá ṣe ń ṣàlàyé ilé ìtọ́ka mú yìí òun ni núfọ̀ sílùlà àyàt ohun tí ò ní jápọ̀ mọ́ra wọn jẹ́ ká kó ń bẹ̀ Ọlọ́run ní àmì máa pọ̀ tó máa yẹ kẹ́ ṣàkíyèsí ń parẹ́ kí ọ̀sán máa lọ kóòrò máa dé kọ̀sán máa lọ Ọlọ́run ní ẹ mọ̀ pé nínú nǹkan tó yẹ kẹ́ tún kíyèsí ni ó ní ẹ̀kẹ́ ní ìtìbár lórí ẹ̀ làbúdá an tẹ̀tẹ́bìrù an ikhtilafil layli wan nahar ó yẹ kẹ́ wòye sí ẹlòmí ò lè ṣe èmi náà mo lè ṣe ẹ̀hẹ́n àti gbogbo tí mo dá sínú sánmà méjèèje tí mo dá sínú lẹ́lẹ̀ méjèèje gbogbo ẹ̀ pátá yányá èmi Ọlọ́run bá mo ṣe ní àmì fún àwọn tí ìpáyà Ọlọ́run bá ń bẹ lára wọn sọmọ̀ pé núfọ̀ sílùlẹ̀ àyàtì ló wí òun ló fàáyà tó tẹ̀lé núfọ̀ sílùlẹ̀ àyàtì ló fàáyà ẹ̀ ó wá ní iná
a máa treat àwọn kankan nínú Kùránì díẹ̀díẹ̀ ìmọ̀ bóyá fàáyí ti débi àwọn tó yẹ ká ti máa treat àwọn àyà kankan àmọ́ nínú àwọn nǹkan tí máa ń sábà fa kí rẹ̀ pẹ̀lú inna nìyẹn torí nufasilul ayati tó wí yẹn náà ni nínú àwọn nǹkan tí máa ń fa nìyẹn torí tó bá jìnlẹ̀ nínú balaga wọ́n á jẹ́ kó mọ̀ wípé bí ò bá kí ń ṣe ti Ọlọ́run ni tó bá jẹ́ pé ẹ̀dá gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń dédé bẹ̀rẹ̀ pẹ̀lú inna ìmá bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ pẹ̀lú inna ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó tọ́ka sí pé irọ́ ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ àmọ́rọ̀ tọ́lọ́run tayọ bẹ́ẹ̀ nufasilul ayati ló fà Ọlọ́run wá ní kí ni bí Ọlọ́run bá wá lo inna tọ̀dọ̀ rẹ̀ sọ wà ń bí sọ ń ṣiṣẹ́ pẹ̀lú mi Ọlọ́run bá wá lo inna tọ̀dọ̀ ti ẹ̀ wọ́n ní inna ti Ọlọ́run ọba nínú àwọn nǹkan tí ó máa mú wá àkọ́kọ́ nínú rẹ̀ òun ni li izalati shukuq wa riyabi òun ni láti jẹ́ iye méjì kúrò nínú ọ̀rọ̀ láti gbẹ̀yẹ̀ méjì kúrò nínú ọ̀rọ̀ láti mú kúrò láti yẹ ọkùnrin yóò gbọ́ Yorùbá láti mú iye méjì kúrò nínú ọ̀rọ̀ ìzálà bí lárọ́wà òun ṣe wá náà lọ ṣe gbé wá sí Yorùbá gbàm báyìí láti mú iye méjì kúrò nínú ọ̀rọ̀ ó ti yé ó wá ní iná lẹ́dínà ọ̀rí àwọn tí wọ́n ti ẹ̀rẹ́ tí wípé àwọn ó pàdé àwọn Ọlọ́run bá ń gbà kan ihun tó jọba lọ́kàn wọn ayé ni rọ́dú áwọ̀rọ̀dú wọ́n ti yọ́nú pẹ̀lú ayé tí wọ́n ń ṣe yìí ayé yìí ti tẹ́ wọn lọ́rùn wọ́n ti ẹ̀rọ pé bóyá gbádùn míì tún ń bẹ mọ́ afá ọ̀nà bọ́lá a ní ìmí ń bẹ nínú wọn tó bá ròyìn àlìjánà fún yóò ní kọ́ lọ ń dá lòjọ́nà rẹ̀ mú pé ìgbádùn táwọn ń gbá iná tó yóò ní gbádùn Ọlọ́run tó fẹ́ ẹni tó tún fẹ́ ju eléyìí lọ rọ̀dú bílẹ̀ hayati dùnìyà wọ́n wá yọ́nú bílẹ̀ hayati dùnìyà pẹ̀lú ìṣẹ̀mí ayé dáná pẹ̀lú ayé ìṣẹ̀mí ti dùnìyà tá bá wá lọ síbẹ̀ yẹn á wá fẹ́ lọ sínú kí ló fa dùnìyà tí wọ́n ń pè bí ibo ni bí ìsúnmọ́ tó fa dùnìyà ibo ló jìnnà sí tó fa dùnìyà ibi tó súnmọ́ lápẹ̀ ní dúnìyà bẹ́ẹ̀ ni àwọn ọ̀fẹ́ tọwọ́ wọnú ọ̀rọ̀ àwọn àwọn òfin ibo láyé yìí súnmọ́ ibo ni ibo ló jìnnà sí ibo ló jìnnà sí òun ni wípé ó jìnnà sí oní tafsiri tó sọ ò dúnìyà ó jìnnà sí àlùkìyámà lọ́dọ̀ àwọn jàhúlù ó jìnnà sí àlùkìyámà lọ́dọ̀ àwọn aláìmọ̀ká Ọlọ́run wá sọ ní dùnìyà yẹn nítorí tàwọn aláìmọ̀kan tó gbà wípé ó jìnnà sí àlùkìyámà nípa pé gbogbo aláìmọ̀kan yóò máa rí ọjọ́ ọkú sí ohun tó jìnnà yóò máa rí àlùkìyámà Ọlọ́run sí ohun tó jìnnà ni ó ti yé ìwá ń jẹ́ dùnìyà yẹn ó wá jẹ́ ti tàmọ́tùín tí Ọlọ́run ọba tí máa ń fún ẹ̀dẹ́ ènìyàn nínú rẹ̀ oore tí ẹ̀dẹ́ ènìyàn máa ń ní nínú rẹ̀ tí máa ń rò wípé kò lè lọ ní oore tó sì ṣe wípé kò lè bá ẹ̀dá dé àlìkíámọ̀ kò lè bá débì kan oore èyí tó bá jẹ́ pé oore tí ó jẹ́ ti àkíkí ni a ní máa rí ẹ̀dá tí ó máa lówó láàárọ̀ tí ò ní ní mọ́ lọ́sàn a sì jẹ lóhun àdá lóhun náà ni وإن عدلت يوما فسوف أعتدون kí ní jẹ́ ayé dẹ̀níyà ni dùnìyà
òun náà ni wọ́n ń tú dẹ̀níyà. Ó ti yé ìǹkọ́kọ́ ni tí máa ń tan ẹ̀dá jẹ bí a ó pe náà ni ayé jẹ́. Èmi fúnrara mi mo rò rí títí nípa kí ní jẹ́ ayé ìgbà tí ó gẹ́gẹ́ bá ṣe sọ ní àná wípé àáfáà kan gbọdọ̀ rò pé bóyá òun mọ̀ débi wípé òun ò lè bi àáfáà kankan mọ́ pé òun ló mú máa ṣàrí lè béèrè ọ̀rọ̀ alàlẹ̀ àríṣìísta wá lọ́wọ́ ìmáàmù Gazali òun la tú lánàá ta tútọ́ lónìí àbí àparí tútù rẹ̀ lónìí bí mímọ̀ ṣe rí nìyẹn èmi náà wá ń béèrè nípa kí ní jẹ́ ayé. Àwọn tọ́rọ̀ wáyé wọn wá sọ fún mi pé tí ń jẹ́ ayé pé ìyà dárù lẹ́nu kan wọ́n jẹ́ kí n mọ̀ wípé ìrìn tí ń jẹ́ ayé ìrìn tí èé jẹ́ tẹ̀lẹ̀kan láyé ìtumọ̀ yìí ti kó tán. Ẹ̀rín tọ́lọ́wọ̀n bá pa ẹ̀dá òun lẹ̀rín tí ẹkún òye gbẹ̀yìn rẹ̀ láíláí. Àmọ́ bí ayé bá pa ẹ̀dá lẹ́rín ayé yẹn náà ni ó tún pa lẹ́kún. Oore tọ́lọ́wọ̀n bá ṣe fún ẹ̀dá òun lóore tí aburú ò lè gbẹ̀yìn rẹ̀ láíláí. Oore tí ẹ̀dá bá wá láyé tí ẹ̀dá bá rí tí ayé bá ṣe fún ó ṣeéṣe kó jẹ́ pé ohun tí ò dá àṣà ihun tí ò hùn ihun tí ò ní mú ìdùnnú wá fún òun ni ó gbẹ̀yìn rẹ̀. Ayé ò ní ádìlù kankan òun ló fa wàyí ní ádà láti yá ó mẹ́ni. Ayé ò ní ádìlù kankan o. Ayé èṣọ́ rẹ̀ nìkankan o. Bó bá ṣe ádìlù tó jẹ́ kí nǹkan rẹ̀ kó bá mú kó bọ́ sí dédé lónìí máa rò wípé bóyọ́ rẹ̀ kò rí kò sùn ọ̀rẹ́ láíláí nìwọ rẹ̀ yóò mú dàkejì wá. Ó yá. Wọ́n rọ̀ dúó bílẹ̀ àyá ti dùnìyà. Wọ́n tí máa ń nú bí á. Wọ́n wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ láyé ọ̀hún. Ìtmà ànà. Wọ́n wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ wọ́n fọkàn balẹ̀ pẹ̀lá ayé lọ́wọ́ sọdẹni tó mú lọ́rẹ̀. Wọ́n lè ní ọ̀run ayáyá sí àwọn tààkà yìí àtàwọn tàà fẹ́ wígbẹ̀ yìí ibìkan náà látò wọ́n sí àwọn owó ní wọ́n mọ̀ á ní ayatina gafilun gbogbo wọn pátá yányán ló jẹ́ pé wọ́n ṣòmùgọ̀ wọ́n fọ́nú fọ́ra nípa àmì àwa Ọlọ́run ọba. Ohun tó wá fa náà ní pé wùláyíká gbogbo wọn tàà wíyẹn gbogbo wọn yẹn lọ a ṣe registration fún wọn mọ̀ pé gbàtẹ́ èèyàn bá fẹ́ wọlé kéwú a ní kó lè bọ́ fọ́ ọ̀nà bọ́lá ó ṣe registration fún registration tá a ṣe fún wọn gbà náà registration ọmọ náà ni. وبسعادته وبسعادته أسعد التابعين له بالإنسان. Pẹ̀lú oríire Ọlọ́run tí ń gbé lára yín náà ní mú gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìṣẹ́ ire. Ọjọ́ ìlà rọ́bì tààdà kọ́ọ̀kẹ́. Àwọn ní àwọn ọ̀rẹ́ tẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tí wí pé ìwà ìyọ̀ sínà. Àjọ́ àdáǹsẹ̀ ìyọ́ Ọlọ́run dákùn gbọ́kọ̀ òsìgbà. Yá ẹ̀lẹ́ ọ̀fẹ́ sọ̀rọ̀. Ìwọ́n kúrò nígbà tó wà lọ́wọ́ gbogbo sí gbogbo ẹ̀dá bá wí pẹ̀lú àwọn níjẹ́ ajẹ́gẹ́ mi bàbá wù.